ẹ kó ojúmọ́ ẹ̀yin tèmi ọdẹ òdùnbí àníró gbé sọnù bí òṣèbí ọmọ àánú abáwa gbé abáwa rìnrìn àjò ayé wa ojú òdì tiwa orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun Ganu nation gan láwa yìí o ẹ̀yin tèmi ẹ wò ibi tá a ti bára wa ti wá lágbára báyìí o ṣe ti rí pé screen yìí gan ó ń Ganu nation òun la ṣe ni bó ṣe ń ganu òun tọ̀nù báyìí ìtumọ̀ ni pé Ganu nation òun la wà ẹ̀yin àfà ẹ wo gèlè tí Fákànyìn Sọ́láwé gèlè Ganu ni kí ló dé èpè yìí ti pọ̀ ju ọmọ ọlọ́mọ láàrin èrò òròmọdìyẹ láàrin àṣà orílẹ̀-èdè ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́ fún inspiration ló sọ Wàsíù di Ganu báyìí kí ló dé ń bò là ń lọ tá a bọ́kọ̀ mo fẹ́ ṣe ọrùn aṣọ inú ìdérí ṣe ẹ jẹ́ kí n ganu ẹ̀ síbí kó dúró síbí ìjà rẹ̀ kí n ganu ẹ̀ délẹ̀ ń bí báyìí èmi gan wé gèlè Ganu ni mo wé láàárọ̀ yìí kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún Ọlọ́run kí la ní kó ṣe ni tí ò ṣe ni níbo là ń lọ tá a bọ́kọ̀ èpè yìí ti pọ̀ jù lórí pé Wàsíù Àyìndé sọ pé ẹ fi lé bàbá òun sílẹ̀ ẹ lọ ẹ wá Ganu sọ́dọ̀ tòun bí báyìí lè pèsè pọ̀ tó yìí láàrin èmi àti iṣẹ́ ẹ̀ Ganu lóòótọ́ ẹ̀ Ganu ṣé ẹ rí gbogbo ẹ̀dá tó bá ti ṣe pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àṣejù yín pọ̀ ju ẹ̀yin àfáà kọ̀ọ̀kan ó kàn wá dùn mí pé bàbá Miskin Mufuti Ìlọrin bàbá wa kí lórúkọ bàbá yìí náà ó dùn mí pé àwọn lọ sẹ̀san ní táìmù gbà yẹn ló wá do ní Ganu àtúwá mẹni tí Wàsíù Àyìndé tún ń fojú burúkú wò nínú gbogbo yín àbẹ́ẹ̀rí bí Wàsíù bó ṣe ó ń wò báyìí pé wọ̀ ṣé mo pè é ń bí ṣá ẹ̀yin àfáà tá a bá ní purọ́ ẹ̀yin gan Ganu lóòótọ́ kí ni purpose of òde tí wọn ò pè yín sí tẹ́yìn náà ń lọ Ganu sí òun làwa ṣe ń sọ fún yín pé ẹ fiṣẹ́ kun ẹ níṣẹ́ ṣé ẹ rí tá ẹ bá níṣẹ́ ẹ̀yin náà ní máa lọ Ganu kiri òótọ́ ọ̀rọ̀ là ń bá yín sọ ó kàn wá ń dùn mí pé àwọn àfáà kan wà tó ṣe pé àlìwúlà mọ́ ni wọ́n Wárasátù Àbíyáì àwọn yẹn ò kí ń Ganu tiwọn wàláì kámẹ́rà mi ti ń Ganu lọ kámẹ́rà yẹn tọ̀nù báyìí ó ń Ganu ni ó ń Ganu must Ganu láwà ẹ̀yin àfáà eléyìí pọ̀ jù tó ẹ bá wá fẹ́ kọ̀rẹ́ẹ̀tì èèyàn kì í ṣèpè kì í ṣèébú ó ti pọ̀ jù kí ló dé èébú yìí ti pọ̀ jù èpè yìí ti pọ̀ jù ó máa ṣe this ó máa ṣe that ó máa ṣe léyìí ó máa ṣe tó kí ló dé kí la ní kò ṣe ni tí ò ṣe ni níbo là ń lọ tá a bọ́kọ̀ gan-an kí ló ń ṣe wá tó ṣe pé tẹ́ ẹ bá fẹ́ kọ̀rẹ́ẹ̀tì èèyàn àfẹ́pè tẹ́ ẹ bá fẹ́ ṣe correction láyé tiyín ẹ̀yin àfà ẹni correction tẹ́ ẹ bá fẹ́ ṣe fún power off àwọn èèyàn tó bá jẹ́ kínní lọ́dọ̀ yín èpè ni níbo là ń lọ tá a bọ́kọ̀ ó ti pọ̀ jù Ọlọ́run èpè yẹn ti pọ̀ jù tí wọ́n bá fẹ́ kọ̀rẹ́ẹ̀tì èèyàn wọ́n ní wá gbà kàrà wá gbà dùndú lọmọ kéékèèké ló fi ń mojú ẹni èpè ẹ̀ẹ́dẹ̀ ṣàánú Wàsíù Àyìndé náà ìyá kan ló bí ẹ ṣàánú àwọn ọmọ ẹ ọ̀rọ̀ tó sọ ó ní òun sọ ọ́ ni kò sí apology kankan fún pé torí tóun bá sọ pé òun take apology á ṣe é pé kí ló ṣe kínní tí ò kọ̀ lẹ́ẹ̀tì lọ.
Bluetooth connected. Àmín. Àwọn wọn lálà ṣe rẹ̀, làwọn àfáà ni wọ́n ń jábọ̀. Bẹ́ẹ̀ni bá tẹ̀ wá gbé ọ tó sì wíwé ló wí a word take apology I'm very sorry. Kò ní dáa fún ọ. Wọ́n bá ní òní mímọ́, ó tó sì tẹ̀ kú ni. àfà Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti mọ́ lọ́wọ́ nísìn. Wàsíù sọ pé wọ́n mọ̀ ya inú èsì dẹ̀ ni Wàsíù Ọ̀wọ́n tí Àyìndé. wọ́n mú ti wá. Látọ̀dọ̀ Ọlọ́run ti wá. Òjò aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. ha ọlọ́pàá ìwò tètè. Ẹ lọ farabalẹ̀, wà láì tẹ́ bá láàfà kú, àfà àtọ́láyé, àfà àtọ́láyé. ọmọ pa àfà kù. Àṣebáyé o, àṣebáyé, àwọn tẹ́bí hàn. Àwọn tó ọmọ lọ́mọ, àwọn tẹ́jọ́ pàdé nípàdé lọ́mọ. àfà eléyìí kò to be sincere. Àwọn bàbá ọmọ mi ìjàmbá àfà ni lọ, iná lọ sí kíkàkiri, mo ti jí látàárọ̀ ìṣe jílẹ̀ fi ṣú. ànábì ò ṣe pé fún yàn. Tí mo tún fi jáde wá sílẹ̀ ní ìṣe káàkiri. Rọ̀súlù ò ṣe pé fún yàn. Òwò àwọn ènìyàn ní ìṣẹ́lá wọ́n ní ìyẹ̀rá jù, á tún sọ ìṣúnlé wa. Àtúní gbogbo tó bá ní agbára sí. ṣé ẹ ti rí mo gbọ́ fídíò yẹn láàrin mo ti upload eléyìí ti pọ̀ ju o ẹ̀yin àfà àkọ́kọ́ náà àwọn ò nákèésí kankan tá a lè pè yín sí lẹ́nu pé káwa wé gèlè ganu ṣe rí pé gèlè ganu ni mo wé láàárọ̀ yìí ṣe ti rí èmi gan ganu ni mo wá tún ganu sí máìkì mi èpè yìí ti pọ̀ ju ok fine Wàsíù Àyìndé ó náà ẹ ganu ok bàbá Mufti Ìlọrin wọ́n ti jáde wọ́n ní nǹkan tó sọ yẹn bàbá yẹn mú correction wá lórí ẹ̀ wọ́n ní kó tender apology olóhùn ò tender apology ẹni kò ní kúre kò ní ṣoríire ó ti ṣoríire already oríire dẹ̀ ti ran ọmọ ẹ̀yin àfọ́ ẹ̀ bá wa fi wà kún ẹ̀yin àlìwúlà mọ́ wọ́rà sátú àbíyá ẹ̀ ẹ jọ̀ọ́ èpè yìí pọ̀ anything téèyàn bá ti ṣe báyìí èpè ni ṣé ẹ mọ̀ pé ẹni tí ò bá hùwà èpè àdàbí àyàbí tẹ́yìn náà ò bá ganu kalẹ̀ àwọn kan ló gẹnu kalẹ̀ ló ń fi kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bárú ẹ̀yìn bàbá yìí nà án àwọn kan tó ṣe pé tí wọ́n bá ti rí ibi tó kù ti kú ìjẹ́ ti sọ kalẹ̀ fáwọn ní ká sọ reality irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní Islam ló pọ̀ sí i tẹ́ ẹ bá tún dójú agbo ẹ máa la jà sówó ẹ jà sówó olókù ẹ jà sówó oníkọmọ ẹ ní àwọn kan ti sọ pé àwọn làwọn kọ́ bàbá ọlọ́mọ ní kéwú ṣé kéwú yẹn ló fi ń jẹun ni níbo là ń lọ tá a bọ́kọ̀ lórílẹ̀‐èdè what exactly happened to my tribe what kí ni ohun tó ṣẹlẹ̀ síran mi gangan torí kò yé mi kí ló dé tá a wá wàwà máyà nǹkan tí ò yẹ ká wàwà máyà ṣé ẹ ti rí gèlè ganu ni mo wé wọn náà ẹ ganu ṣé Wàsíù Àyìndé parọ́ ni èpè yìí ti wá pọ̀ jù èpè yìí ti pọ̀ jù èpè yìí pọ̀ wọn lógun ló ń ṣini mú èpè kì í ṣini jà ẹni tó bá hùwà èpè òun lè pè máa jẹ èèyàn tí ò bá hùwà èpè kẹ ẹ ṣe látẹ̀ní títí lọ́dọ̀ọ́lá èpè kò lè ṣe nǹkan kan fún ẹ̀yin àfáà wa tẹ́ ń kọ́ wa ní kéwú ó pọ̀ o èpè yìí pọ̀ o tó jẹ́ tẹ́nìkan bá ti ṣe mistake nẹ́tọ̀ àti invite ẹ máa bọ́ sórí nẹ́ẹ̀tì ní ẹdún ọ̀nà tí Islam ilẹ̀ Yorùbá ni wọ́n dá nẹ́ẹ̀tì fún un ni wọ́n dá Facebook torí kò yé ni àti ẹ lọ lo orí TikTok àfáà kan ti ẹ̀gbẹ́ tiẹ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n wà tí wọ́n jẹ́ ajánásì làwọn ọmọ yẹn ṣe kò ní dáa fún orí ẹ̀ ti burú láwọn ọmọ tó ṣe pé ọmọ náà jẹ́ sí Wàsíù Àyìndé ẹ̀dẹ̀ ń jẹ́ káwọn ọmọ yẹn máa forí gbọ́pọ̀ ẹ̀yìn kan tún sọ àfáà kan tún jáde wọn ni ẹ bóun bá tiẹ̀ ti jẹ́ lẹ́bọ tóun bá ti jẹ́ lẹ́bọ ṣe bí ìyẹ́ inú Islam ló kú sí kí ló dé tẹ̀ ẹ́ àtàṣe ara yín mọ́ ìmọ̀ ẹbí ẹlẹ́bí mọ́ ní onílé kí ló dé kí ló ṣẹlẹ̀ gbogbo èèyàn lẹ́lẹ́bọ eré bá ti ṣe mistake báyìí lẹ́bọ ni kò dẹ̀ sẹ́ni nǹkan tó bá yín jà sí kí ló tún wá dé tẹ̀ tún lọ gbé pè aborídè pẹ̀lú lẹni tá à ń sọ yìí aborídè pẹ̀lú ni ó ti jẹ ó ti mu ó ti lá ó ti wẹ̀ ẹ try láti máa kọ́ ẹ máa try láti máa kọ́ bẹ́ẹ̀ ṣe máa ní àmúmọ́ra ṣe rí bí kámẹ́rà ìbò ṣe ń ganu ṣe rí pé ó stupid gan ó ganu òun gan ganu ṣe rí bó ṣe ń tọ̀nù mi ó bẹ̀rẹ̀ sí ní tọ̀nù mi ó bẹ̀rẹ̀ sí ní ganu ṣe rí ohun tó sọ mí dà ẹ̀yin àbọ̀ ṣe rí ohun tí kámẹ́rà ìbò òun gan ganu
ọ̀rọ̀ Facebook ti bá kámẹ́rà òun gan ganu níbo là ń lọ tá àbọ́kọ̀ kí ló dé ẹ̀yin àfọ́ ọ̀dọ́ ẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀ ẹ lọ fiṣẹ́ kún àfáà yín àwọn kan tún jáde sí wọ́n ní àfáà 1000 ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ká wá sọ pé 1000 yẹn ló ń ròyìn tẹ́ ẹ bá lọ sóde ṣé ká sọ pé 1000 owó tó ń ná yẹn tẹ́ ẹ bá wà òkè láti lẹ́yìn tẹ́ ẹ wà á du ọkàn ẹ wo Buhari ọmọ Musa Wàsíù Àyìndé ò lè sọ̀rọ̀ sí kó mu jẹ ẹ wò gbà tí bàbá yìí tí wọ́n lọ síbi Frida o ṣé ti Saheed Òṣùpá ni àbí ti Saheed Òṣùpá náà ni tí Wàsíù Àyìndé tó ń gba microphone ọmọ Musa padà dá padà ẹ wo bàbá mi ìmáàmù Ọ̀fà bàbá yìí ò lè lọ ganu bàbá wa mo ti gbàgbé orúkọ Oníkíjìpá bàbá wa Farouk Oníkíjìpá Mufti Ìlọrin bàbá yìí lọ sẹ̀sán ni bàbá yìí ò sí náà tó lọ ganu tó rọ́lọ́lá ológbó ni àwọn eléyìí ti rí jájẹ wọ́n ti mọ wọ́n ń wé òde ọ̀dà nídìí àfà àwọn eléyìí ti lọ fáàfà. Abdulgabari Bọ́lájí wọ́n ti ń bú mi o àwọn àfáà tó ganu ti ń bú mi kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ṣé ó dandan ni kó pè yín lórúkọ kan kó máa ròyìn ni wàlẹ́kùn salam jàre bàbá mi Kẹ́hìndé Babátúndé àwọn àfáà tó ganu lẹ máa rí tó wọn máa bú mi bí báyìí àwọn òde kò sí ìtọ́kàn wa pẹ̀lú yẹn ìran wa náà lẹ jẹ́ dandan ni ká bá yín sòótọ́ ọ̀rọ̀ ó ti yé ẹ lè máa búrú àwa ìkànnì kẹsàn páwò kì í ṣe Islam alala ńláńlá ìyíwò àwí tolódùmarè láṣẹ ẹ wo bàbá yìí bàbá Farouk Oníkíjìpá bàbá yìí lọ sẹ̀sán wẹ́dì tí Wàsíù wá gbà tọmọ wọn ṣèyàwó ẹ wo ohun tí bàbá yìí bá bọ̀ àwọn bàbá yìí tó bá dáwọn àfáà ganu kì í ṣerú àwọn bàbá yìí ló ń bá wí. kì í ṣerú àwọn bàbá yìí kì í ṣe ẹni tó rí jájẹ nínú àfáà ló máa lọ ganu ṣé bàbá ìmáàmù lọ́fà ló fẹ́ lọ ganu sọ́dọ̀ Wàsíù bàbá tó ipò tó bá ń jáde káàtó máa tẹ̀lé bàbá yìí kò níye ṣerú àwọn ló fẹ́ lọ ganu àbí Buhari ọmọ Musa ló fẹ́ lọ ganu àwọn àfáà àbí Sheikh Labeeb ló fẹ́ lọ ganu àbí bàbá yìí Akéwùgbà Gold táwọn náà fẹ́ lọ ganu bàbá náà wọ́n ti kú ọ̀bẹ káwọn tó worí nẹ́ẹ̀tì pé wọ́n ganu tí ìjẹ́ èèyàn bá ti ẹ̀rọ Wàsíù Àyìndé ẹ̀yin àfáà ó yẹ kẹ́ ẹ play majority ó yẹ kẹ́ ẹ jẹ́ kán mọ̀ pé àlìwúlà mọ́ǹtẹ́ ìpera yín wàrà sátú àbíyá yìí ẹ̀yin lẹ sọ páròlé ànábì nìyí ṣé ànábì ṣó ṣépè fún yín gbogbo bọ́n ṣe fitimáìtì ànábì tó láyé kí ló wá dé a tún sọ pé kò sẹ́ni tó lè dàbí òjíṣẹ́ bò ẹ̀yin máa ń fira yín kọ́bọ́dì òjíṣẹ́ ní ẹ̀jẹ̀ lè dà bẹ́ẹ̀ àwa máa sọ reality ṣé ẹ ti rí èmi gan ganu mo wá ganu sí máìkì mi láàárọ̀ yìí mo tún wé gèlè ganu ìyẹn tún kọ́ ṣé ẹ rí àwọn àfáà tí wọ́n ń ganu ṣé ẹ rí àwọn àfáà tí wọ́n ganu wọ́n ti ń bú mi lọ́ndà comment section ẹ̀yin ọ̀dọ́ àfáà ẹ lọ wáṣẹ́ ṣe àwọn kan náà ló tún lọ sọ́dọ̀ Portable wọ́n ní ọ̀sán yìí ń dún nínú àwọn tó ń forí bèbí sẹ́nu tó ń dún ṣé ẹ ti ríṣẹ́ ṣé ẹ ti rí àwọn ọmọ yín tẹ́ ẹ kọ́ nìyẹn tẹ́ ẹ kọ́ ní kéwú o ókè kí ni tó ń jẹ́ purpose of ọ̀sán yìí ṣebí inú ìṣẹ̀ṣe lọ̀sán yìí wà ṣé wọ́n rí nínú Kùránì tá bá sọ pé wọ́n fẹ́ gbé ìṣẹ̀ṣe lárugẹ ó yẹ kí wọ́n jáde tán ni bò wọn ò ní jáde tán nítorí àmúlùmálà irú èmi ń sì wọ́n pè mí lẹ́lẹ́bọ̀ mo dúpẹ́ o ẹ̀bọ̀ padà gbè mí mo dúpẹ́ wọ́n pè mí lẹ́lẹ́bọ̀ mo dúpẹ́ o ẹ̀bọ̀ padà gbè mí mo dúpẹ́ ẹlẹ́bọ ni mí ẹ ṣe àmọ́ sẹ́yìn tẹ́ ẹ jẹ́ràn mi tẹ́ ẹ jẹ́ àfa wọ́n ní túmọ̀ àfa ẹgbẹ̀rún kan ní 1000 nítorí pé nínú Lárúbáwá èmi ò gbọ́ kí àfa kan bọ́ tako ní òun àfa a mọ̀ pé ẹ bíùdì yẹn nílẹ̀ Yorùbá ń bí ni ẹ mẹ̀ntẹ́ẹ̀nì ohun tẹ́ ẹ gbé dání ẹ̀yìn àfa kò gbẹnu tèmi pé kí n máa torí àwọn àgbààgbà kan wà àwọn ọlọ́pọlọ pípé wà nínú àwọn àfa táwọn kan bá ti rà tí wọ́n bá joyè amukun mẹ́kọ̀ọ́ tọ́pọlọ wọn ò ṣiṣẹ́ torí wọn ò pé mọ́ tí wọn ò mọ ohun tó kàn tí wọn ò jáde outside country tí wọn ò kú ònílé tí wọn ò mọ life kò dìgbà tá a bá jáde kí èèyàn tó mọ kí ló ń ṣẹlẹ̀ net gan ti tó ó ti open everything wọ́n ní ẹ̀ganu lásán ṣe bí ẹ sọ pé àròlé ànábì ni
kí ni wọ́n sọ sí ànábì tán ànábì ò torí ẹ̀ kó reply ẹ wá wo èpè tẹ́ ìṣẹ́ fún odidi olórí ọmọ ọba kọ́ ni wọ́n pè níjẹ̀bù eléyìí aborídè pinnu ni ó dẹ̀ lóhun ò jẹ́ anybody ní apology ohun tóhun sọ ohun tóhun rí ni ẹ tún wọ̀ gbà tó dénú inú venue yẹn ó débi tí ẹ̀yin àfa àti lọ ganu sílẹ̀ òun wò pa ta ni mo pẹ̀lú ní ta ló yọjú ẹ̀yin wo lẹ tún wá ganu ó ní ẹ ganu sílẹ̀ ṣé ẹ ganu ni òde tí ò yẹ kẹ́ ẹ lọ ẹ máa lọ ẹ lọ wá ṣẹ́ṣe ẹ̀yin tẹ́ ẹ bá jágbàlagbà mo mọ̀ páwọn èèyàn gidi wà nínú àfa tí ò rújú mo ná àfa lára ó ti yé ọkọ ọmọ mi àfa bọ́ ọkọ ọmọ tèmi ó níṣẹ́ lọ́wọ́ ìkànnà àwọn ọkọ ọmọ mi tíṣà ni ó dẹ̀ kéwú ó ń ṣèjọ ọkọ ọmọ mi kan ó ná ọmọ kéwú bàbá màámu ni ó ní fáàmù ó ń sin nǹkan ọ̀sìn káyílà tún ni ó níṣẹ́ businessman tún ni tẹ́yìn náà bá fi yẹn kun wá sí òní sọ pé ẹ lọ ganu. Eléyìí sọ pé sórí òun ò burú kò burú òótọ́ ọ̀rọ̀ là ń bá yín sọ bó ẹ̀ ní fẹ́ gbọ́ èyí tó tún ń bọ̀ lámbà tó jù yín ló sì máa bà yín tẹ́ ẹ̀ bá ti gbọ́ ẹ̀yin ọmọ wéré mú ìdí àbíkílẹ̀ léyìí pé rẹ̀. èpè yìí náà ni ẹ ṣé mo dúpẹ́ Amos Ṣẹ́gun èpè yìí náà ni ṣé wọ́n fi ṣe yín ni ṣé ẹ ka èpè mọ́ Kùránì ni torí kò yé mi ṣé ẹ ti rí Ganu Squad láwà ṣé ẹ ka èpè ṣé ẹ dìídì tí wọ́n hàn tú èpè fún yín ni àfèpè kí ló dé tá àráwò kọ́ ṣe rere lára yín kí ni ohun tó dé tá àráwò kọ́ ṣe rere lára yín ó kàn máa ń dùn mí ni pé àrò ẹlẹ́sẹ̀ kan ni tẹ́ ẹ bá da tán ọrùn ẹlẹ́sẹ̀ méjì lẹ máa da sí àwọn bàbá kan wà nílé tí wọ́n dúró pẹ̀lú Ọlọ́run àtàná mọ́mọ́ sàlàsálà tí wọ́n dẹ̀ ń jọ́sìn wọn àwọn eléyìí ò ń ganu bò ẹ̀yin rádaràda tẹ́ ẹ̀ ní sí alẹ́ tẹ́ ẹ̀ ní tàárọ̀ ẹ̀yin àtẹnu ọwọ́ epo ẹ̀yin kàríkà ṣọ́ọ̀bù kàríkà jẹ kàríkà ganu sílẹ̀ kàríkà gbẹnu sí kàríkà jẹjẹkújẹ kàríkà yọwọ́ epo ẹ̀yin lẹ máa bẹ́ẹ̀bù kiri online ẹ̀yin bàbá àbí bí àfiṣe Ebony Gold Adéraolúwà àfi bí àfiṣe èpè ní Koiki Media ẹ kú ojúmọ́ èpè ní kí ni ohun tó dé wọ́n dẹ̀ fẹ́ fi ẹ̀sìn wọ́n fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ àwọn ò ní gbà àti mọ bàtà ń sìn ọkọ tó fẹ́ Fákànyìnsọ́lá Muslim tó pure Muslim lọkọ ti tèmi tó dẹ̀ ná làáfíà tí ò tiẹ̀ kì í tó bá rí nǹkan kan náà láyà ní wàhálà náà kóra wọn sí nítorí pé ó ti mọ ọba tó ń sìn kò nira kí ni problem yín what exactly happened to Islam nílẹ̀ Yorùbá kí ló dé kí ni ohun tó dé ẹ̀ná alágbe ni ẹ̀dẹ̀ ń gbowó alágbe ẹ̀ná alágbe lásán ni Wasiu Ayinde ó ń sọ̀rọ̀ sáwọn àfa ẹnìkan sọ pé tí báwo ló tiẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn náà mi ìfẹ́ play fídíò yẹn jàre mi ìfẹ́ máa fún wọn ní priority ó láwọn àfa àròlé Ọlọ́run làwọn àròlé ebo àbáròlé ekun yín lè jẹ́ àwọn kan wà nínú yín tó jẹ́ àròlé Ọlọ́run àròlé ànábì wọ́n wà tí wọ́n ń wá peace táwọn eléyìí ò torí ohun tí wọ́n fẹ́ jẹ kí wọ́n bá ohun tí wọ́n fẹ́ jẹ́ àròlé Ọlọ́run wà nínú ìbọ̀ kì í ṣẹ̀yìn tẹ̀yìn lọ sùtù ètè yẹn kí ló dé tó yẹ pé ẹ̀ tiẹ̀ nígbà mọ́ra rárá kán bá ti sọ kankan nípa Islam báyìí ẹ máa fò bọ́ta ni ẹ wá dúró èébú tẹ́ ti bú àwọn oníṣẹ̀ṣe láyé ẹ wá dúró èébú tẹ́ ti bú kìrìsìtẹ́nì àwọn kọ̀ọ̀kan ló ẹ̀ṣẹ̀ ń jáde nínú kìrìsìtẹ́nì kankan sọ̀rọ̀ ara yín ò wá gbà níbo là ń lọ tá a bọ́ kọ̀ ẹ̀yin àáfàá mo bẹ̀ yín ni ẹ̀ ń sèǹì ẹ̀sìn tẹ́ gbé dání peace of religion làwa bá lọ́wọ́ àwọn bàbá títí wa àtìyá wa nígbà tó ń bí wa sáyé nítorí pé tí mùsùlùmí tó bá fẹ́ pẹran léyá oníṣẹ̀ṣe á débẹ̀ kìrìsìtẹ́nì á débẹ̀ àájẹ́ àmú àjọyọ̀ torí àmọ̀ pé ìran kan náà ló pa wá pọ̀ ẹ̀sìn wa lè má pa wá pọ̀ tí kìrìsìtẹ́nì bá dẹ̀ fẹ́ ṣe nǹkan ẹ ṣe bàbá mi Koiki sọ pé wọ́n ní pastor have good job in UK ó yá náà
tí kìrìsìtẹ́nì bá fẹ́ ṣe nǹkan oníṣẹ̀ṣe á débẹ̀ nítorí pé kìrìsìtẹ́nì wà nú ẹbí oníṣẹ̀ṣe mùsùlùmí wà nú ẹ̀ ṣé wọ́n fẹ́ ta ẹbí wọn nù nítorí pé wọ́n ń ṣe religion ni. àbí kí ló wá délé Yorùbá ń sìn ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ ọkọ nídìí ẹ̀sìn ẹ bá wa yẹ̀ wò kí ni ohun tó ṣẹlẹ̀ kí ni ohun tó ṣẹlẹ̀ àwọn pípù yìí wọ́n jẹ trap kalẹ̀ láti pàrọ̀ warun ni wọ́n kàn fi kọ́ religion lẹ́sẹ̀ ni kì í ṣe religion ni wọ́n ń ṣe rárá ẹ̀yin kan wọ́n ti gbówó fún yín pé ó yá ibi gíganu náà ni òní kámẹ́rà tún ganu ló fẹ́ rọ́ṣù torí mi ìhàgì fóònù yìí rárá wọ́n dẹ trap kalẹ̀ ni ẹ̀yin àáfàá ẹ̀ wọ́n ń fọ́ọ̀lù sínú ẹ̀ bàbá Ṣèkì Akéwùgbà Gold wọ́n ní tẹ́ ẹ bá balẹ̀ Yorùbá jẹ́ tán tẹ́ ẹ bá rò pé ẹ fẹ́ sá lọ sílẹ̀ rálúbáwá bóyá máa gbà yín ẹ lè jọjọ́ ọmọ ìyá ẹ̀sìn ẹ̀ ń ṣọmọ ìyá abínibí tẹ́ ẹ bá tọ́ bá sọ pé lóòótọ́ ọmọ ìyá ẹ̀sìn jọ làwọn lóòótọ́ pọ́mọ ìyá ẹ̀sìn jọ ni wá ṣe rí bí kámẹ́rà ìbò ṣe ń ganu ọ̀rọ̀ ganu ló ń sún kámẹ́rà yìí o ṣe rárá tó ń dá kò sí wàhálà ẹ ṣá máa bá mi ṣe kí ni ẹ máa lọ́ọ̀fẹ́ like ẹ gbìn kó lọ fà ẹ bá mi ṣí ẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá balẹ̀ Yorùbá jẹ́ lárúbáwò nítorí èwe kọ̀ mọ́ wọn ò ní fún yín ní citizen wọn ò ní fún yín ní pálí pọ́mọ òdú làwọn kí ló wá ń ṣe yín tẹ́yìn tẹ́ ẹ̀ káràmásìkì ti yín fáìn àjọ dẹ́sì kan náà ẹ̀sìn kan náà ò pa wápọ̀ ṣé nìran ò wá ní pa wápọ̀ ṣé ẹni tó bá ní kìrìsìtẹ́nì nínú ẹbí ṣe kó pa á ni ẹni bá nínú oníṣẹ̀ṣe nínú ẹbí ṣe kó pa á ni ẹni bá ní mùsùlùmí nínú ẹbí ṣe kó pa á ni ẹni bá ní kìrìsìtẹ́nì nínú ẹbí ṣe kó pa á ni kí ló ń ṣe wá kí ló ń ṣèràn mi àtijọ́ ìdá tí gbọ́ lọ́wọ́ Wàsíù Àyìndé ẹ mọ̀ pa lágbé ni ẹ mọ̀ pé ó ń ṣàgbé ẹ mọ̀ pé lórí burúkú ni ẹ mọ̀ pé wèrè ni ó wá dì í sí ó dẹ̀ wá ganu ẹ rí lé bàbá àwọn táwọn lọ sìnkú sí ẹ lọ síbẹ̀ kẹ́ lọ ganu ọ̀dọ̀ òun lẹ wá ganu sí ibi tó wó dẹ̀ ti fẹ́ yọ lẹ lọ ganu sí kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí la ní kó ṣe ni tí ò ṣe ni kí ni nǹkan náà kí ló ń ṣe wá kí ni wọ́n fi hàn wá pé tá a bá kú tiwa ló ń ṣe tó wá ń ṣe wá bálabàlá tí kálukú wá ń ganu kiri kí ló dé tá à ń ganu kiri òun la ṣe sọ pé ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ pìtìpìtì ò ní bá obìnrin tó bá níṣẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ máa fún ní full respect tó bá dẹ̀ jọkọ náà ló wà á dúró kì tó ń ṣiṣẹ́ alẹ́ tó ń ṣe tàárọ̀ tọkọ náà tíyàwó náà níṣẹ́ wọn jọ máa respect ara wọn ni àmọ́ ṣá ẹni tí ò níṣẹ́ alẹ́ tí ò ní tàárọ̀ ó máa ganu Ifákànyìnsọ́lá múra ṣọ́ọ̀bù ẹ̀ ni kó lọ ganu sínú ṣọ́ọ̀bù ẹ̀ èyí tí mo yọ ṣùtù ètè sí yìí ó jẹ́ ohun tí ọ̀rọ̀ yín máa ń ti èmi lójú Ọlọ́run ẹ̀gbọ́n mi ìmáàmù ni ẹ̀gbọ́n mi àáfàá ni àbúrò mi ìmáàmù ni àbúrò mi àáfàá ni kí ló wá dé tẹ́ ń bà síláàmù lójú jẹ́ kí ló dé tẹ́ ń bà síláàmù lójú jẹ́ lọ wá ṣẹ́ṣe náà ẹ kàn ń fi ìsìláàmù kọ́ bọ́dì ní ìsìláàmù ò rí báyìí àwọn tó gbé ẹ̀sìn dání gan tó wá láti ìlú wọn ò ṣe bálabàlá tẹ́ ń ṣe yìí náà kí ló ń ṣe yín ẹ wo Buhari ọmọ Musa bàbá yìí ṣí fátírì wọ́n ṣòróró wọ́n produce ohun tá a ní ìdí káàfà máa ṣe nìyẹn tó bá pè yín sí pátì mi ẹ jẹ́ kó yẹ pé ẹ bí sì àmọ́ ṣá ibi òkú bá ti kú lẹ máa ṣọ́kiri ládùúgbò ẹ̀yin lẹ máa mọ òkú tẹ́ máa kírun sí lára ṣé ń kírun torí tọ́lọ́run ni àbí torí owó tẹ́ fẹ́ gbà bẹ́ẹ̀ ni bàbá mi Kóìkì oyè níran wọ́n ní àwọn tí wọ́n ń ṣépè fáwọn èèyàn àdúrà wo ni wọ́n fẹ́ ṣe fún èèyàn tó fẹ́ gbà ṣé ẹ ti rí pé ẹ ń tá méjì ara yín ẹ ń tá méjì ayé ara yín ni èyí tó ṣe pé ẹ máa sọ pé ẹ máa jókòó àdúrà fáwọn èèyàn ìjọ méje la fi jókòó àdúrà fún yín o ìjọ méje la máa fi jókòó àdúrà fún yín ó yẹ ẹ wá wò èyí tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ jókòó àdúrà fún yàn ẹnu àṣẹ ẹnáṣẹ wà lẹ́nu yín ẹ wá fi ṣépè ẹni bá kú wo èpè lèpè máa jà àdàbí àyàfi tá ẹ bá lọ ganu sọ́dọ̀ Wàsíù Àyìndé ló kù o tó bá ti jẹ́ pé ẹ lọ ganu lóòótọ́ òun ló kù. wọn ò ṣiṣọ́ mo ti fẹ́ pa fáyẹn látàárọ̀ kó lè silent ẹ má bínú ó lè máa kó fáyẹn ni mi ì dẹ̀ lo gbogbo àwọn nǹkan tó yẹ kí n lò láàárọ̀ yìí
mo kàn sáré wá dúró síbi ṣe láìfù yìí ni ẹ̀yin àfa abẹ̀yìn ni ẹ̀ ń bojú ìran ọmọ aládé jẹ́ ẹ̀ ń bojú wa jẹ́ kò sẹ́ni tó ní kẹ́ ẹ wá ṣe ẹbọ kò sẹ́ni tó ní kẹ́ ẹ wá ṣe kìrìsìtẹ́nì ìjọ ò lẹ́yìn tí ẹ ti rí àwọn kìrìsìtẹ́nì tó ń bọ́ síta tó ń bára wọn fa ohun tí ò yẹ kán fà ìjọ ò náà ti sọ̀rọ̀ sí kìrìsìtẹ́nì tí wọ́n wá mú èpè tó ń bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ìjọ ò náà ti sọ̀rọ̀ òdì sóníṣẹ̀ṣe tó ń mépè tó ń wá ń ṣe tó ń bá ń pè yín lábì fúnra dáradára ẹ pa fún yín mọ́ ẹ worú àmì ọlọ́run àáfàá torí ẹ pé tó wà sensible àáfàá tó ti ń lọ sílùú òyìnbó tó ń lọ tó ń bọ̀ bàbá yìí ó lo kíni ó lo joggers up and down ó la face cap mọ́ wọ́n lọ sórí múmbàrí wọ́n lọ ṣe sámọ̀ níjọ́ jímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló bọ́ ta Islam ò gbélé èkó kí ló dé ṣe bí òun tá à ń sin inú ọkàn ló wà ẹnìkan àfikọ́ ṣé ìhun táyà sọ ni pé kán ṣáà máa wo agbádá kiri ẹni tó já ẹni tó mingle tó wise kò kàn ní kàn máa fi ojoojúmọ́ múra bẹ́ẹ̀ ọlọ́run kò ní fojoojúmọ́ máa múra bẹ́ẹ̀ kí ló dé tó ṣe pé gbogbo nǹkan òfin lárúbáwá dẹ̀ lélẹ̀ kọ́ọ̀tù títí wọn aṣọ wọn ni wọ́n ń wọ̀ lárúbáwá tó bá fẹ́ ṣe interview ó lè wọ jean ó lè wọ top kí ló dé ẹ lọ wọ Arab station ní inú GoTV ẹ máa lọ wò wọ́n náà kí ló dé tí ò tiẹ̀ fẹ́ sí civilization kankan nínú Islam kó má sí civilization kankan ẹ̀yin tá a tún rò pé ẹ̀yin tún sàn nínú Islam ẹ̀yin lẹ joyè elépè àwọn tá a sọ pé àwọn àdìsúnà tí wọ́n ní pé kán pa wọ́n kí ló dé kí ló ṣẹlẹ̀ níbo lẹ ń káwọn èèyàn yín lọ nídìí ẹ̀sìn níbo lẹ fẹ́ fi wọ́n gúnlẹ̀ sí ẹ dẹ̀ sọ pé ó bá dijọ́ gbẹ̀ǹdì alùkìámọ̀ àbíjọ́ abákú ni wọn náà bí máa béèrè pé wọn náà máa béèrè pé ẹ̀yìn ìgbà tó délé ayé ipò wo ló bá Islam ipa wo ló kónú ẹ̀ kí ló ṣe nínú ipò wo ló fi Islam sílẹ̀ sí ṣé ohun tó máa bí yíṣẹ́ lórí ìganu yìí náà lẹ fẹ́ lọ jíṣẹ́ according to the story tẹ́ sọ fáwa ẹni tó bá já wọn máa béèrè ibi tí Islam dé ibi wọn fi sí ṣé ẹ sì mọ̀ pé ẹ máa rẹ́jọ́ jẹ́ ẹ jẹ́ kó yẹ pé ẹ ti sọ Islam ju horo sí horo nílẹ̀ Yorùbá o ẹ̀yin náà ti bi ṣáná kíyèsí oògùn àpọ́nlé táwọn èèyàn ń fún yín lánàá ṣe rí pé ó ti dínkù kì í ṣàwọn èèyàn ló yẹ̀yẹ́ yín ẹ̀yin gangan lẹ tí ara yín kì í ṣàwọn èèyàn nípa pé kárí kanáàrí ni wọ́n ń pè lágbà kò sí nínú ọ̀rọ̀ yín àwọn nǹkan kan wà tó pé tí wọ́n bá sọ sí yẹn mú mọ́ra ẹ wá fi wáàsí ẹ fi ṣe fẹ́ nìyẹn ẹ rí pé ẹnìyẹn fúnra rẹ̀ gan ló máa sọ pé ẹ má bínú ahun ló gbé mi àmọ́ ṣẹ́ni tẹ́ ẹ fẹ́ kọ̀rẹ́ẹ̀tì tẹ́ ti yàkàyàkà ẹ̀ tẹ́ ti ṣépè fún ẹ ti pè lórúkọ tí ò jẹ́ kí ló dé ẹ̀wọ̀n tí ẹ ṣe fẹ́mi náà kó má sí pé ókè ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tútù kí ló dé sórúkọ tó ń pè Islam yẹn ló jẹ́ ní ṣẹ́sìn jàgídíjàgan ni lóòótọ́ ni nítorí pé ipò táwa bá Islam lánàá ẹlẹ́ṣọ̀ ni wọ́n ti fi omi èpè wẹ̀ wọ́n kódà èpè yìí náà ni wọ́n ṣépè fún kìrìsìtẹ́nì àwọn sọ pé wọ́n sọ pé wọ́n ṣépè fún oníṣẹ̀ṣe kódà wọ́n tún ṣépè fún mùsùlùmí ara wọn irú ẹ̀sìn wàhálà jàgídíjàgan wo leléyìí ṣebí ànábì Muhammad kíní yìí kò ṣe kíní tán ṣebí ànábì Muhammad sàlàsálà lẹ tẹ̀lé ni wọ́n fẹ́ wí kí ló dé kí ni ohun tó ṣẹlẹ̀ ojoojúmọ́ làwọn èèyàn fi ń kó nínú Islam ojoojúmọ́ ni tí ẹ wá ti fúrọ̀ ronú tílé bá dá tó ṣe pé tó bá ti lè sọ ọkàn tí ànábì bá ní ká ẹ máa dìfẹ́ǹdì ẹ̀ sí ṣe ẹ̀ túrí eléyìí eléyìí ti tún ṣe pé o mújìdá lélẹ́yìí pé rẹ o kí ló dé èpè yìí pẹ́ yé ṣe pé aborídèpẹ̀nù ní Fákànyìn Sọ́là àníyàn mi ọlọ́run ọba rí ọlọ́run rà níyàn mi gbogbo ń tẹ́ ẹ sọ Islam dà kò dáa
ẹ jẹ́ kán fáwọn àfáà ní priority mọ́ ẹ jẹ́ kán pọ́n wọn lé mọ́ ẹ jẹ́ kán pọ́n wọn lé mọ́. For example ní last week ní ṣọ́ọ̀bù mi ń bẹ̀ yẹn àfáà kan ń wá ẹnìkan bọ̀ ní bó ṣe rí lọ́ọ̀kọ́ ní sọ pé òun ò sí nílé torí òun ò gbàlejò olórí burúkú èèyàn. Mélòó ni mo fẹ́ sọ àwọn nǹkan tó ń rí lórí nẹ́ẹ̀tì yìí ni èmi ò ń ṣe ní èpè tẹ́ ẹ bá ṣépè fún mi ó máa padà jà yín tọmọtọmọ. Ẹrù tẹ́ ẹ bá ti lè gbé ní kẹ́ ẹrù yìí tẹ́ ẹ bá ti lè tẹ́ ẹ bá mọ̀ pé ẹ dì báyìí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè dágbé òun ni kẹ́ ẹ dì kalẹ̀ nítorí nǹkan máa padà ṣe yín aṣọ mọ̀. Ipò ẹ ti ń mójú ti ọ̀pọ̀lọpọ̀ nínú Islam àwọn àfọwà wà níyì mọ́ ẹni mélòó ló ń wá mọ́ṣáláṣí wá kírun mọ́ tẹ́ ẹ bá fún wọn ní invitation pé ẹ fẹ́ ṣe mọ̀lúùdì láì ṣe pé àwọn kánkọ̀ sí àwọn ará àta mélòó ló ń wá mọ́sìn ẹlòmíì kan lè sẹ́ndì owó pé àwọn ò ráyè. Ṣé ń gbọ́ ṣé ń gbọ́rọ̀ ẹlẹ́ṣọ̀ wọn ní I left Islam year back ma and changed my name and I never regretted it. Yepa. Ṣé gbọ́? Bàbá mi Kẹ́hìndé Babátúndé wọn náà tó ń ṣépè orí wọn burú ni. Oyè níran wọ́n ní ṣé Islam nìkan ló wà ní Saudi ni. Ìgbà wo ni wọ́n gbọ́ ìjà ẹ̀sìn níbẹ̀? I wonder o. Àmẹ́ni tá a wáṣẹ̀ nílẹ̀ Yorùbá o. Àmẹ́ni tá a ṣe o. Kò yé wa mọ́ o. So àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú àdòdìndì eléyìí ti pọ̀ ju o. Anything tẹ́nìkan bá ṣe mistake ó yẹ ká ẹ̀yìn báyìí ti ẹnìyẹn. Ẹ ṣe kámẹ́rà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. Àwọn èèyàn wọ́n á rò pé àwa ganu síbi ni wọ́n á rò pé àwa tọrọ jẹ ni. Ó kù díẹ̀ káàtó. Tẹ́ ẹ bá K1 the ultimate sọ́bẹ̀ ó máa gbọ́. Tí ò bá dẹ̀ gbọ́ tó bá dijọ́ mi wọ́n fi fún yín ní correction ẹ̀yin náà nílé lọ ganu. Kí ló wá dé? Ẹ̀yin ọ̀dọ́ àfọ́ ẹ lọ wá ṣẹ́ṣe o. Ẹ lọ wá ṣẹ́ṣe o. Ẹ lọ wá ṣẹ́ṣe o. Àǹfààní wà ẹ lè kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ bá dẹ̀ kọ́ṣẹ́ owó ẹ ṣá ti generate lówó ẹ máa ṣe business. Tó bá pè yín sóde mi ẹ jẹ́ kó yé pé ẹ ráyè. Táwọn kan bá ti rí ohun tẹ́ ẹ̀ ń control. Tó ti rí gbà ohun tẹ́ ẹ̀ ń control lélẹ̀ kó tó lè pè wọ́n á fún yín ní invitation ni. Ṣé bàbá lọ́fà bàbá Muyideen lọ́fà ìmáàmù ọ̀fà ṣé ìmáàmù ọ̀fà náà máa pè ní ibì kan náà ní fún ní invitation àbí Sheikh Labeeb náà máa pè níbì kan ní onígbà invitation àbákéwùgbà gold ní onígbà invitation àti àwọn bẹ́ẹ̀ lọ tí mi náǹfààní àti máa dárúkọ. Kí ló wá dé? Ẹyẹ ṣiṣẹ yanyanyanyan nílé olówó kò sẹ́ni tọ́nà wọn bò ṣe fún àfẹnibá lóhun òtò. Wọ́n ní ganuganu ní gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá. Wọ́n ní jàgídíjàgan ọmọ ọ̀tá ni wọ́n ṣé ń gbọ́. Wọ́n kàn máa sọ nǹkan tẹ́ ẹ̀ jẹ́ wọ́n máa sọ jáde bọ̀ àwọn kan ń jẹ nínú yín àmọ́ bẹ́ẹ̀. Ohun tó kàn ń dùn mí ni pé Islam ó pín sí ọ̀nà billions kálukú different type of ìjọ tẹ́ ẹ̀dẹ̀ dákalẹ̀ fi ń contribute owó ni kò rújú rárá àbí ta ló lè tó lọ sínú ìjọ yín tó kàn lọ fíìlì tó padà àgàgà kọ́ ló ń ti ṣàánú ẹ̀ kí yẹn ní change díẹ̀ ìgbà ẹlẹ́ máa di àlìwúlà mọ́hùn àwọn ìyá wa inú Ọlọ́run aláwàsálà wa mọ̀rí àbábíkùn ẹ fẹ́ gbàtara ẹ̀ ni ẹ fẹ́ jẹ nínú ẹ̀ ni ohun tó yàn bá dẹ̀ wí lílì ṣe lólóore nínú ẹ̀yin náà lọ ṣiṣẹ́ kẹ́ ẹ mọ péèsì bí iṣẹ́ ṣe ń rí lára. Kí ló dé tá a bá dẹ̀ mẹ́nu lé báyìí ẹ máa bẹ̀rẹ̀ ariwo ni kò sí ohun tẹ́ ẹ lè sọ sí mi Fákànyìnsọ́lá tó fẹ́ dùn ẹ gbà bẹ́ẹ̀ dáhùn mo tún fẹ́ ṣó fọ́tò mi ni o ṣe ti ẹ wò yá yín ẹ wo màmá yín ìyá yín ò dára nù rárá ẹ wo màmá yín ìyá yín gallant pa ní ẹ wo màmá yín ẹ wo màmá yín ẹ wo ajé àfilé wa ṣe bùgbé o màá rí náà màá rí lò ó ẹni rẹ k'Olódùmarè rán wá sí ṣọ́ọ̀bù mi kán wá fowó kán fi bá mi gbélé ní kí n tajà o k'Olódùmarè rán ẹni rẹ sí mi aláàánú kan oṣù tó jẹ gbẹgbẹ̀rún èèyàn lọ́kọ́ba tó ní mí kó rán wọn sí mi èmi ń sìn mo tún ń ṣe fáàmù mo ń sin ẹdìyẹ
ṣé gbọ́ báwọn ẹdìyẹ mi ṣe ń ké mo ní turkey mo ní everything nítorí pé mi ìfẹ́ máa ganu mi ìfẹ́ máa ganu mi ìfẹ́ máa gbóhun tí ò yẹ kí n wò mo fẹ́ gbé gbèsè mi ìsìn tẹ́mi kan tún fẹ́ máa ṣe kí ni mo fẹ́ lọ sókè sí ohun tó yẹ ká máa wá nú ayé nìyẹn ẹ ti sọ fún ìwọ wa pé ẹ̀yin lẹni Kùránì àtẹ̀sí sọpá àti gbọ́ àmọ́ ṣe tún yé máa ganu pẹ̀lú ẹ ti gbọ́ iye máa ganu ojú òní tí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn táwọn jẹ́ wọ́n kọ́ ìbínú ẹ ṣé mo dúpẹ́ èmi náà lọ ganu sí ṣọ́ọ̀bù mi lénìí o ajé àwa wa rí àánú abáwa gbé ire kàǹkà ire lójú owó rí ire lójú gbogbo a máa rí o ẹ̀yin àáfà ẹ̀yẹ ṣépè kò dáa o ó dàbọ̀.